ó ṣe o àwọn adigunjalè wọ́n fọ́ báńkì ní ìpínlẹ̀ Ekiti. Àwọn ènìyàn kú púpọ̀, àwọn ènìyàn sì tún farapa yánnayànna. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n fi ara pa tí òkú sì sùn lọ rẹpẹtẹ nínú ìkọlù adigunjalè sí ilé ìfowópamọ́ méjì tó wáyé ní ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2023 ní Ikẹrẹ Ekiti ní ìpínlẹ̀ Ekiti. Iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ tí wọ́n sì ní káwọn aráàlú má fòyà wípé kí wọ́n fi ọkàn balẹ̀ wípé gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àti àwọn adigunjalè tó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn ó tọpinpin wọn. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ekiti ṣàbẹ̀wò sí àwọn báńkì tí àwọn adigunjalè yìí ti ṣe ìkọlù sí tí wọ́n sì fi wọ́n lọ́kàn balẹ̀ wípé gbogbo wọn ni àwọn ò náwó mú. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ekiti Sunday Abutu tó fi síta, ó ní àwọn ikọ̀ ọlọ́pàá àti àwọn ọmọ ogun tó tara lọ sí ibi ìkọlù yìí ló tètè dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó sì dá àwọn adigunjalè yìí lọ́wọ́ kọ́ láti má ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́, àti wípé tètè lọ síbi ìkọlù yìí tí àwọn ọmọ ogun àti àwọn ọlọ́pàá tètè lọ ló mú kí àwọn adigunjalè ṣe ọ̀kadà àti mọ́tò tí wọ́n gbé wá kalẹ̀ tí wọ́n sì ná pápá bora. Àtẹ̀jáde náà kò sọ iye ọlọ́pàá àti àwọn aráàlú tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn, ṣùgbọ́n àtẹ̀jáde náà sọ wípé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ekiti ó bá àwọn mọ̀lẹ́bí àti àwọn aráàlú tí wọ́n pàdánù ẹ̀mí wọn àti àwọn tí wọ́n farapa kẹ́dùn. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn lágbègbè náà ṣe sọ fún akọ̀ròyìn wa, nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ni àwọn adigunjalè náà dé báńkì Wema tó wà ní Òkèkèrè Ìkẹrẹ Ekiti. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè tí wọ́n sì tún yin afẹ́fẹ́ tajútajú láti fi dẹ́rù ba àwọn ènìyàn. Pàbó ni gbogbo ìgbìyànjú wọn yìí já sí. Nígbà tí wọ́n débi Wema Bank, wọn ò ráyè wọlé, wọ́n sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Lẹ́yìn náà ni àwọn adigunjalè náà kúrò ní ilé ìfowópamọ́ Wema tí wọ́n sì lọ sí Òkèkèrè. Wọ́n ṣe àkọlù sí ilé ìfowópamọ́ Access Bank tó wà níbẹ̀, wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ owó, wọ́n sì tún pa agbófinró wọn. Bákan náà ni wọ́n sọ pé àwọn adigunjalè náà ju àwọn ohun ìjà olóró sílẹ̀ káàkiri ní ìlú Ìkẹrẹ Ekiti ní àsìkò ìkọlù náà. Kí àwọn adigunjalè àti àwọn ajínigbé kí wọ́n máa ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ekiti, eléyìí kò jẹ́ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ yìí. Kódà àwọn gómìnà ilẹ̀ Yorùbá inú fo àyàfo ni púpọ̀ wọn wà. Ìdí rèé tí àgbáríjọpọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n fi ṣe ìdásílẹ̀ àjọ kan tí orúkọ wọn ń jẹ́ Àmọ̀tẹ́kùn. Eléyìí nìkan ni kò fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Èkó tí ọlọ́pàá kò tíì sọ pàtó iye àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn, ṣùgbọ́n wọ́n ní àwọn ó ṣe àmójútó tó lọ́ọ̀rìn nípa ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀rọ̀ ààbò jẹ́ nǹkan tó ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lóminú ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ìpínlẹ̀ ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Bí wọn ò bá máa kẹ́ ìrora adigunjalè, wọn sì tún máa fòyà lórí àwọn ajínigbé. Ó burú débi pé àwọn gómìnà ìpínlẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire yàtọ̀ sí Èkó ṣe ìdásílẹ̀ ikọ̀ aláàbò lábẹ́lé tí orúkọ wọn jẹ́ Àmọ̀tẹ́kùn. Ìgbìyànjú àwọn ikọ̀ yìí àti agbófinró ó ṣiṣẹ́ díẹ̀, ṣùgbọ́n kò débi wípé kó dá wọn lọ́wọ́ kọ́ nípa ìwà aburú tí wọ́n ń hù yìí. Ó ṣe o, àwọn adigunjalè wọ́n ṣe ìkọlù sí àwọn báńkì ní ìpínlẹ̀ Èkìtì, wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn.